ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́ ìṣẹ́jú kan péré òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan.
kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV káàkiri àgbáńlá ayé níbikíbi yòówù tẹ́ ti ń wo Ọmọlúkà. Mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà, mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín inú mo káṣẹ ẹbí. Ọmọlúkà yín rèé. Ẹ wá ní bínú pé ó ṣe díẹ̀ tí ẹ tún ti rí wa last. Ó fẹ́ ṣe bí ibà ni. Tẹ́ bá wo ẹnu ẹ rí pé gbogbo ẹ̀ ló ṣì wà ń bẹ̀. Ibà yẹn ló gbé wa dán. Ara ọdẹ kì í ṣòkúta náà, àtọ́jú ara wa náà ni. Mo ní láti fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi yòówù tẹ́ ti ń wò wá káàkiri pé ẹ máa ṣeun wá o. A dúpẹ́ fún àtìlẹ́yìn yín, a dúpẹ́ fún àdúrótì yín fún ti àṣekágbá ìsìnkú ìyá wa olóògbé màmá Julia Akíntóyè, ìyẹn ìyàwó bàbá wa Akíntóyè. A dúpẹ́ fún àdúrótì yín, a dúpẹ́ fún gbogbo bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wa, bẹ́ẹ̀ ṣe dúró, bẹ́ẹ̀ ṣe nawọ́ sí wa, gbogbo bá lọ tá a ṣe padà tójú òde tì wá tọ́ta ó yọ wá. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá. Mo ń kí yín lẹ́ẹ̀kan sí Ọmọlúkà ni mò ń jẹ́. Ẹ wá bá mi pín ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bí ò bá nídìí obìnrin ìjẹkúmólú, tí ò bá ní tí mo tún fẹ́ wá hint yín, mi ò ní dédé wá sórí afẹ́fẹ́. So therefore ẹ̀yin tẹ́ ń wò mí nínú Facebook, nínú TikTok, nínú YouTube, ẹ bá mi ṣe kíni, ẹ bá mi pín program, ẹ jẹ́ kó jáde kó lọ sí ọ̀dọ̀ àwọn aláṣẹ gbogbo, ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ wọn. Kíni okay, ẹ bá wa pín ètò náà kẹ́ jẹ́ kó rìn. Ẹ̀yin tẹ́ ń wò wá ní Facebook, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa pín. Ojú òní tì yín, ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín. Ẹ pín ètò náà kẹ́ jẹ́ kó rìn. Kí ni tí a wá fẹ́ bára wa sọ lénìí ni pé a tún fẹ́ wá jára wa sí o pé àṣírí eléyìí ó tún ti ń tú o. Ṣé rí ohun tí mo dẹ̀ fẹ́ sọ yìí ni pé ó ti ń tó ti ń ṣẹlẹ̀ sẹ́yìn ni. Ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a kà sí, tọ́pọ̀lọpọ̀ wa tá a gbàgbọ́, tọ́pọ̀lọpọ̀ wa tá a believe pé kò mean anything. Mo sọ fún yín, mo ní ojú lalákan fi ń ṣọ́rí, ẹ jẹ́ ká ṣọ́ra ẹ̀yin ọmọ Yorùbá. Ó ní pánsá ò fúnra ó jáná, agbọ́n ò fúnra wọ́n ní kò lóyin, ọ̀bọ tí ò fúnra ní òde èèyàn. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká fúnra. Àwọn Fúlàní, àwọn ajagungbálẹ̀ wọ́n ti wọ àárín wa tán. Thank God pé mi ṣẹ̀ṣẹ̀ máa sọ. Gbogbo àwọn olólùfẹ́ wa wọn ò dẹ̀ṣẹ̀ máa sọ ní tí wọ́n ti ń sọ ni, tí wọ́n dẹ̀ sì máa sọ. Tó yẹ pé táwa tá a jọ ọmọ Yorùbá tá a bá gbégbèsẹ̀, àfàìmọ̀ kó mi má tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Ọlọ́run ò ní jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún wa. Ọlọ́run ò ní jẹ́ kó gun àtẹ̀yìnjà kó jà wá. Ṣé ẹ wá rí ihun tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́? Òun ni wàhálà táwọn Fúlàní ń gbé wá. Kí dẹ̀ ni ọ̀nà tí mò ń gbà tí mo fẹ́ fi ṣe àlàyé ọ̀rọ̀ yìí fún yín kó lè yé yín dáadáa. Mo ti sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo ní àwọn ibi tí wọ́n ń gbà ń wọlé sí wa lára tá a fúnra, mo ti fún wa láwọn clues yẹn. Ṣùgbọ́n àwọn kan wá wà tó jẹ́ pé ó tún ti wá rápá, wọ́n ti ṣe tẹ́lẹ̀ tá a ti pariwo lé lórí. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok, ẹ máa ṣe kí ni, ẹ máa bá mi like, ẹ máa tẹ̀, ẹ máa power tap. Tí mo pariwo lé lórí ṣùgbọ́n táwọn èèyàn ò káràmásìkí tí wọn ò ká sí. Mo wá ń fàsìkò yìí mo fi ń pàrọwà fún ẹ̀yin local government chairman, ẹ̀yin governors, ẹ̀yin chairman àdúgbò, chairman landlord associations, ẹ̀yin ni mò ń ké sí lọ́wọ́lọ́wọ́, most especially ẹ̀yin landlord association àdúgbò. Tẹ́ ẹ bá ń wo street by street, ẹ rí i pé àwọn space kankan tó bá ń ṣẹ́kù sílẹ̀, àwọn Fúlàní ló ń gbabẹ̀. Kí dẹ̀ náà ń ṣe ń bẹ̀? Wọ́n á ṣe àtíbàbà síbẹ̀, wọ́n á ṣe canopy, wọ́n mọ bọ́ ṣe máa ṣe, wọ́n á fi ọ̀pẹ, ìmọ̀ ọ̀pẹ gbogbo ẹ̀ wọ́n á fi ṣe, à ń pè láti bàbà. Wọ́n á kó fúrùtù síbẹ̀, wọ́n á máa tà á. Wọ́n á kó ẹ̀wà, wọ́n á máa ta tòmátò, wọ́n á máa ta ata, wọ́n á máa ta gbogbo ẹ̀. Wọ́n á gbabẹ̀. Kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́, wọ́n á ti dé gbúrúrú. Ibẹ̀ ni gbogbo wọn ti máa wá máa jẹun. Ibẹ̀ ni wọ́n á máa sùn. Mo máa play fídíò fún yóò lóye àwọn tí mo rìn. Tí mo dẹ̀ rí details wọn dání tó jẹ́ pé
tí wàhálà bá bẹ́ sílẹ̀ yìí tẹ́ wà ládùúgbò yẹn ẹ̀ safe. Eléyìí ò ń sọ̀rọ̀ ìkórìíra, eléyìí ò ń sọ̀rọ̀ hatred, òtítọ́ ọ̀rọ̀ ni, ó dẹ̀ máa ń dàbí ọmọ ìyá àsọkúsọ ni. Òtítọ́ ọ̀rọ̀ ó dàbí ọmọ ìyá àsọkúsọ ni. Nígbà tó jẹ́ wípé àdúgbò tẹ́yìn pọ́nlé pé àdúgbò wa rèé, ṣùgbọ́n tó jẹ́ wípé Fúlàní fúnra wọn náà mọ gbogbo àwọn tó ń wọlé, tó mọ àwọn tó ń jáde, wọ́n á mọ̀ọ́mọ̀ bọ́ sí ẹnu bèbè ìlú, gbogbo ibi street yín, bèbè àdúgbò yín, wọ́n á wá dúró síbẹ̀, wọ́n láwọn ń tajà. Ẹ wá rí táwọn ọ̀kadà wọn máa páàkì lọ like joke. Bí wọ́n ṣe ní apá kan tó ń pè ní high school nìyẹn, wọ́n gbabẹ̀. Wọ́n ṣe lápá kan lọ́nà Òkè Àró, wọ́n gbabẹ̀. Wọ́n ṣe lápá kan lọ́nà ọ̀nà Òkè Ìjẹ̀bú, wọ́n gbabẹ̀. Wọ́n ṣe láwọn apá kan lọ́nà Máronú nílùú Àkúrẹ́ ń bí, along Arárọ̀mí, wọ́n gba gbogbo bẹ̀. Wọ́n ṣe láwọn apá kan náà ní along Arárọ̀mí yẹn náà tí ò tún ṣe Máronú, wọ́n tún jogún bẹ̀. The same thing yẹn náà ṣe ní Ìsọlọ̀, ibi tó ń pè lọ́jà Ìsọlọ̀, wọ́n gba gbogbo bẹ̀. Yorùbá ò lẹ́nu ọ̀rọ̀ láwọn ibi tí mò ń dárúkọ fún yín wọ̀nyí ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Àkúrẹ́. Tí mo bá ń sọ̀rọ̀ mo mọ tí mò ń sọ. Tẹ́ ẹ̀ bá ti fúnra, àwọn pípù yìí ó máa dàbí eré nígbò bá tó àsìkò agbára yín ò ní ká wọn. Ẹ lọ sọ́jà Òṣòdì, street tó wà lẹ́gbẹ̀ẹ́ Arárọ̀mí, ẹ wo gbogbo street yẹn désàlẹ̀, dé street tó lọ sí Old Stadium nílùú Àkúrẹ́. Fúlàní ló gba gbogbo bẹ̀ pátápátá àtàwọn Haúsá. Kò sí Yorùbá. Tí Yorùbá bá wọ street yẹn tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́, tí wọ́n bá pa síbẹ̀ kò sẹ́ni tó máa mọ̀, ó tán, kò sí. Ní ilẹ̀ yín, nítorí pé kí ló jẹ́ káyé gbà wọ́n tó bẹ́ẹ̀ ni pé ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin landlord association, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọba, ẹ̀ kíyèsára, kò jọ yín lójú, ẹ̀ bìkítà. And for that reason, wọ́n gbabẹ̀, mo ń guarantee yín lẹ́nìí, the only person tó lè pàṣẹ pé kàn tiẹ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni gómìnà. Tí gómìnà bá dẹ̀ bá pa àṣẹ yẹn, gómìnà yẹn gbọ́dọ̀ jẹ́ gómìnà tó rẹ́dí àti dájú. Torí pé kí ni, wọ́n á bá gómìnà yẹn, wọ́n á bá pò, wọ́n ní agbára, they have voice. Àwọn pípù yìí ní agbára débi pé tẹ́ bá ní kán kúrò ńbẹ̀, wọ́n á gbé fóònù, wọ́n á pe ẹni tó jọ̀gá wọn, ẹni tó jọ̀gá wọn á ṣe kí ni, á pe gómìnà ọ̀dọ̀ wọn, gómìnà wọn yẹn á pe kejì. Nígbà tí òtún kú ṣe ọmọ stéètì kan ló wà níbẹ̀, tí bí á pe tọ̀hún á pe ti bí, wọ́n á connect ara wọn, wọ́n wá pàdé nínú meeting yẹn náà ti máa pe gómìnà Ondo ṣe ti pé ọ̀gbẹ́ni kí ló ń dààmú ẹ, o fẹ́ máa yọ àwọn èèyàn wa lẹ́nu ni, kó tó ṣẹ́jú bí eléyìí wọ́n á ti sọ fún pé ọ̀gbẹ́ni goans lọ jòkó, ṣé o fẹ́ ṣe second term, má wọrí àfún ẹni backup. Kéètò ṣẹ́jú ìyẹn náà dẹ̀ fẹ́ ṣe second term, gómìnà náà á ṣe kí ni, akáwọlé ra nìkan fi wọ́n lẹ̀. O mo fi sọ pé gómìnà tó bá máa pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ kúrò, ó gbọ́dọ̀ jẹ́ gómìnà tó dájú tí ò rán yàn. Ṣùgbọ́n mẹ́ni gómìnà lá ní nílẹ̀ Yorùbá tó dájú, tó lè sọ wípé táwọn èèyàn mi ni first, kì í ṣe ti tara mi. Ẹni tó bá ti jí aṣíwájú, tó bá jẹ́ gómìnà, tó jẹ́ sẹ́nétọ̀, jẹ́ gbá, tó bá ti ń ro tara ẹ̀ first, tí ò ro tàwọn tó ń gbérìn, àwọn tó ń ṣe olórí fún, tí ò bá ti ro tiwọn, irú ẹni bẹ́ẹ̀ kò ṣeé pè ládarí. Irú wọn ló dẹ̀ pọ̀ jù nínú òṣèlú wa lénìí. Irú wọn ló kúnnú òṣèlú wa lénìí. Bẹ̀rẹ̀ láti Arárọ̀mí junction, tẹ́ bá wò, kò sí street tẹ́ bá wọ̀ tẹ́ ẹ̀ ní bá àwọn Fúlàní tá à ń sọ yìí níbẹ̀, tẹ́ ẹ̀ ní bá àwọn Haúsá tá à ń sọ yìí níbẹ̀. Ẹ bá wọn, wọn á kó ìmí wọn á lóun ta fruit, ìmí á máa ta àlùbọ́sà, ìmí á máa ta kínní, ìmí á lóun ta mìsálà àbí kí náà ń pè é, oúnjẹ tán máa ń jẹ yẹn. Ẹ rí tọ́kadà máa páàkì síbẹ̀ bí eré. Mo dẹ̀ ti sọ fún yín gbà kan ní, mo ní tán bá kó ọ̀kadà 100 sílẹ̀, eléyìí tó máa jẹ́ ọmọ Yorùbá nínú 100 yẹn lè má ju 10 lọ.
mẹ́wàá tó máa jẹ́ ọmọ Yorùbá nínú 100 yẹn. Gbogbo eléyìí tó kù pátápátá àjòjì ni wọ́n, tó dẹ̀ jẹ́ pé tó pọ̀ jù nínú 90 yẹn gan-an Fúlàní ni wọ́n. Kò sí street tí wọn ò kì í wọ̀, kò sí gbogbo ibi tí agbára wa wà tí wọn ò ti mọ̀, kò sí gbogbo ibi tó yẹ kán wọ̀ tí wọn ò wọ̀, gbogbo àwọn ilẹ̀ tí ò yẹ kán dé, àwọn ibi tó jẹ́ pé is a sacred place fún ìran Yorùbá, wọ́n mọ̀ bẹ̀, wọ́n ti débẹ̀. Torí pé kí ni ẹ̀yin Yorùbá ẹ̀ fúnra, kì í ṣọ̀dọ̀ wa nìkan, kì í ṣe Ondo state nìkan lélẹ́yìí tí ń ṣẹlẹ̀. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ló ti ń ṣẹlẹ̀. Mo ń sọ̀rọ̀ àwọn agbègbè kan, ẹ lọ sáwọn agbègbè bíi Ìjọ̀ká, ẹ lọ sókè Àró, ẹ lọ sóńdó road, ẹ lọ sí Olúwàtúyì, ẹ lọ sí Ọ̀ṣinlẹ̀, ẹ lọ gbogbo àwọn street wọ̀nyí pátápátá, kẹ lọ wo gbogbo báwọn Fúlàní ṣe dominate gbogbo ẹ̀. Àwọn àjèjì, àwọn Haúsá àti Fúlàní bọ́n ṣe gba gbogbo ibi tá à ń sọ wọ̀nyí. Lórí gbogbo ẹ̀ pátápátá kò dẹ̀ pàpà jọ wá lójú. Ẹ rí i pé yàtọ̀ sí pé bóyá ó rẹra díẹ̀ tí mi wá ṣètò, mo ti pinnu pé mi ò rẹ́dí àti nira mi lára mọ́, mi ò rẹ́dí àti dààmú ara mi mọ́, torí pé bóyá mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Lóòótọ́ àní dákẹ́, a máa tẹnumọ́, a máa sọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi wá ṣe ra mi léṣe mọ́, kí n wá kígbe lórí ètò at the end of the ètò kórí wa máa fọ́ mi, kí wá máa kógun jẹ, ẹ̀yin ò dẹ̀ ní rí mi, ẹ̀ ní mọ tí mò ń là kọjá. Ìdí tèmi dẹ̀ ṣe ń tẹnumọ́ ni pé ọ̀rọ̀ yìí tó bá bá ojú, ó máa bá imú, ó máa bá gbogbo ara. Tọ́rọ̀ yìí bá délẹ̀, gbogbo wa ló máa kàn. Ṣèbáṣẹ̀ tó lọ tá a lò tán yìí ni wọ́n sì fi YouTube Yorùbá sílẹ̀. Mo fẹ́ sọ fún yín, tí àwọn tó fẹ́ wá ṣe jàǹbá, no, ẹ̀yin tẹ́ ń wo fídíò ẹ jókòó, ẹ kàn farabalẹ̀ kẹ́ ẹ sọ fún mi pé Ọmọlúkà irọ́ ló pa. Àwọn tó fẹ́ wá ṣe jàǹbá fún yín, tó fẹ́ jíyàn gbé, tàbí tó fẹ́ ju bọ́ǹbù, tàbí tó fẹ́ wá kidnap, tàbí tó fẹ́ ṣe nǹkan burúkú ní ìlú, tó dẹ̀ jẹ́ àwọn Fúlàní, tó jí Haúsá, tó bá dé tó wọ street yín, tó jókòó síbi tí àwọn Fúlàní jókòó sí, tí wọ́n ti ń ta fruit, tí wọ́n ti ń jẹun, tí wọ́n ti ń dín dómì, tí wọ́n ń po tíì tán máa ń mu, tí wọ́n dẹ̀ jókòó síbẹ̀ tó dẹ̀ jẹ́ bẹ̀ náà jókòó sí, tán ti ń plan bó la máa gbà, bó la máa rìn. Ẹ jọ̀ọ́ mo béèrè lọ́wọ́ yín, mo challenge yẹn, sọ́tọ̀ lọ́run tó dá yẹn fi òtítọ́ le. Báwo lẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ṣe fẹ́ mọ̀ ìpè nǹkan plan níbẹ̀ rí? Báwo lẹ ṣe fẹ́ mọ̀ ìpè tí wọ́n plan níbi báyìí báyìí òun rèé? Number 1 ẹ gbéde wọn. Number 2, nítorí pé ẹ kà wọ́n sí, ọ̀rọ̀ wọn ò jọ yín lójú, ẹ kàn fi wọ́n lẹ̀ ẹ máa lọ. Wọ́n dẹ̀ ń plan bọ́n ṣe fẹ́ wá ju bọ́ǹbù sí yín, wọ́n ń plan bọ́n ṣe wá kidnap àwọn ọmọ yín, bọ́n ṣe fẹ́ kidnap ẹ̀gbọ́n yín. For the fact pé ẹ ti jọ ń gbé ládùúgbò, ẹ ti di ọmọ ìyá, ẹ ti di ẹbí, ẹ ti di ará. So therefore, tí wọn ò bá jí ìwọ gbé, tí wọn bá jí neighbor ẹ gbé, mọ̀ yí pé ìwọ fúnra ara ẹ gan ni wọ́n jí gbé, tó rọ́kàn tí ẹ ò lè balẹ̀. Ọkàn ẹ ò lè balẹ̀. Torí pé kí ni? Oyè tó kan ara Ìwó kò sígbà tí ò ní kan ara Ẹdẹ. Màkànmàkàn lóye kàn. Tá bá jí neighbor ẹ gbé lè ní, bí rest assure yìí pé tó bá dọ̀la wọn á jíwọ́ gbé. Ó ń bọ̀ wá kàn ẹ́. Ẹ̀yin Yorùbá ní kẹ́ ẹ fura, most especially ibi tọ́rọ̀ yìí ń jómi tó ń dùn mí sílẹ̀, ẹ̀yin YouTube. Mo fi ìgbà kan ṣàlàyé fún yín, tẹ́ ẹ bá mọ importance yìí tán pè nílẹ̀, your ancestral land, tẹ́ ẹ bá mọ kókó ẹ̀, tẹ́ ẹ mọ pàtàkì ẹ̀, ẹ mọ̀ pé kò yẹ kẹ́ ẹ fi ṣeré. Ṣé rò pé àwọn South Africa kàn dìde lásán tán jàǹgbà yẹn nìkan láwọn tán pariwo xenophobia? Ẹ̀yin ẹ wo landscape South Africa, ẹ wo bó ṣe tóbi tó. Population tán bá pín ilẹ̀ South Africa, tán bá pín sí ọ̀nà 50.
èèyàn tó ń gbé ní South Africa kò tí ì gba apá kan nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àwọn èèyàn tó ń gbé nínú South Africa, the population of South Africa, kán kó wọn sí ẹyọ kan péré kò tí ì gbà. Kí ni population South Africa ṣe wọ́n wọ 100 million ni? Ẹ̀yin ẹ wo landscape wọn, ẹ wo map wọn, ẹ wo ilẹ̀ wọn bó ṣe tó. Síbẹ̀ wọ́n pariwo pé never kò sáàyè fàájèjì. Nígbà kájèjì kó take over mọ́ wa lọ́wọ́. Torí pé kí ni ẹ̀yin ọmọ Nàìjíríà lẹ̀ ń lọ́bẹ̀, ẹ̀yin lẹ̀ ń ṣòwò, ẹ̀yin lẹ̀ ń tajà, ẹ̀yin lẹ̀ ń prosper, tẹ́ ń dá nǹkan rere ṣe, tẹ́ ń kọ́lé, tẹ́ ń dá eléyìí, tẹ́ ń ṣe tọ̀hún. Síbẹ̀ inú bí wọn pé àwọn pípù yìí wọ́n ń prosper jù wá lọ, wọ́n ń ṣoríire jù wá lọ. Tá a bá wò wọ́n níran, wọ́n á ṣe bẹ́ẹ̀, wọ́n á gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ tán. Wọ́n dìde ogun sí yín because of that. Wọ́n rí nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n pa ọmọ Ìgbò, wọ́n pa yín rẹ́kẹrẹ́kẹ́ pé ẹ fi ìlú wa lẹ̀ fún wa, ẹgbọ̀nà lù ti yín lọ. Wọ́n ò stupid orí kí dẹ̀ ṣe porí wọn ò pé. Wọn ò gọ̀, wọn ò dẹ̀ ń ṣe akídanidání. Ihun tí wọ́n rí ni wípé ilẹ̀ yìí Ọlọ́run ọba ló jogún ẹ̀ fáwọn baba ńlá baba wọn. Àwọn baba ńlá baba àwọn dẹ̀ jogún ẹ̀ fáwọn. Ó dẹ̀ di dandan káwọn náà ò jogún ẹ̀ fáwọn ọmọ àwọn. Ihun tí wọ́n rò nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá ẹ̀ rò bẹ́ẹ̀. Ẹ̀yin fi ilẹ̀ pé tán bá lè jogún ẹ̀ kan jogún ẹ̀. Tán bá lè gbà kan gbà á. Ẹ jẹ́ kí wá sọ̀tọ̀ fún yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Mo ti sọ ọ́. Àwọn kan ní bóyá mò ń gégùn, kì í ṣègùn. Tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé, in the next 10 years, máa bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín kò ní sí tó ń jẹ́ Yorùbá mọ́. Ẹ máa gbọ́ Fúlàní Yorùbá lẹ́ máa gbọ́. Ṣebí inú yín ń dùn lọ́wọ́lọ́wọ́, ọmọ yín ni president. Mo sọ fún yín, ẹ kọ déètì èní sílẹ̀. Today is ọjọ́ 5 nínú oṣù kẹta ọdún 2025. Ẹ lọ kọ sílẹ̀. Tí Tinubu bá parí ìjọba ẹ̀, tó bá parí ẹ̀, tí Yorùbá ò dẹ̀ tí ì ní àǹfààní àti jáde kúrò nínú ìgbèkùn Nàìjíríà, káìsà. Ẹ̀yin ìran Yorùbá, ẹ kì í ka bọ ojú ẹ̀ nírí omi. Ẹ sun ẹ̀jẹ̀. Ìtọ́jú yín máa rí. Ẹ sun òbítíbitì ẹ̀jẹ̀ torí ẹ̀ ní rómi lójú. Àsọtẹ́lẹ̀ òun lèmi ń sọ fún yín yìí. Ogun àsọtẹ́lẹ̀ dẹ̀rẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́. Òun lélẹ́yìí tèmi ń sọ fún yín. Ẹ tó bá létí ni kó gbọ́. Kò sọ̀rọ̀ ìkórìíra. This is a matter of self-preservation. Self-preservation for you and your race. Ìran ẹ. Àwọn tẹ́ ẹ̀ ń wò yìí ò rányàn. Àti analyze fún yín lóríṣiríṣi ọ̀nà. Ẹ̀yin lẹ̀mí èèyàn jọ lójú. Yàtọ̀ sí àwọn díẹ̀. Ọ̀nà méjì làwọn fi gbà yí pé kò sí ní tó kàn wọ́n pẹ̀lú ẹ̀mí ènìyàn. Ẹ̀sìn tí wọ́n ń gbàgbọ́ nínú ẹ̀ tí wọ́n ń ṣe. Tó jẹ́ pé 99% of them ló di ẹ̀sìn yẹn mú. Ẹ̀sìn yẹn gbà wọ́n láàyè, ó dẹ̀ fún wọn lórí ọ̀fẹ́ àti pààyàn. Àwọn fúnra ara wọn dẹ̀ tún wá rèé. Wọ́n gbàgbọ́ nínú pé ká tún pààyàn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá, a gbàgbọ́ nínú sacred, the sacred of the blood. Ẹ̀jẹ̀ ọmọlàkejì wa ó jọ wá lójú, ó ṣe kókó sí wa. Àti gbé ọmọlàkejì wa sílẹ̀ ká dẹ̀ pa á. Ó máa ń fún wa ní ó máa ń jẹ́ kára lọ wá yàtọ̀ sáwọn ọ̀dájú apanilẹ́kún tó dẹ̀ jẹ́ pé àwọn wọ̀nyẹn wọ́n ti jorí ejò, wọ́n ti jorí ikú. Àwọn àti èṣù
àwọn àti Sátánì wọ́n ti jọ múlẹ̀ kò jọ wọ́n lójú a lè ṣaláìmọ́ rí irú wọn ṣùgbọ́n síbẹ̀ ẹ kó ọmọ Yorùbá 10 sílẹ̀ ẹ kó ọmọ Fúlàní 10 sílẹ̀ ẹ rí i pé nínú 10 Fúlàní yẹn 9 nínú wọn kò ní bojú wẹ̀yìn kó tó bẹ́ ènìyàn lórí kò jọ wọ́n lójú àtàwọn àtọ̀bẹ náà jọ rìn ọmọ Yorùbá 10 tẹ́tẹ́ wá kó sílẹ̀ 9 nínú wọn tẹ́ bá ní kán bẹ́yàn lórí ó máa ro wọn lára wọn máa wò pé yé mi lè ṣe é èèyàn bíi tèmi ẹlẹ́mìí bíi tèmi a máa ṣe wọ́n somehow that is bọ́lọ́run ṣe dá ìran Yorùbá ọ̀nà táwa gbà fi yàtọ̀ sáwọn rèé mo ń sọ eléyìí fún yín kẹ́ bá lè mọ̀ pé wàhálà ń bọ̀ eléyìí tó tún wá kọ́mọ̀ báyìí ni mo sọ fún yín yìí o gbogbo síríìtì pátápátá wọ́n ti gbéra wọn dà sí gbogbo bẹ́ẹ̀ fídíò kan lọ láàrin ijọ́ mélòó kan lórí online mi lè play ẹ̀ nínú prógrámù mi wọ́n gbà mí ní kíní kí ni fídíò yẹn eléyìí tó ń ti kẹ̀kẹ́ ẹmọ kẹ̀kẹ́ tó máa ń tì tó máa fi ń ṣa irin ara wọn ni o ara wọn tó pariwo páwọn ń ṣa irin lára wọn náà tún ni o ìyẹn ń ti kẹ̀kẹ́ ó dẹ̀ gbé odindi ọmọ odindi èèyàn ọmọ skul ó gbé sínú kẹ̀kẹ́ yẹn ó dẹ̀ kó irin ó kó bò lórí odindi ènìyàn ó kó bò lórí ẹ̀yin ọmọ Yorùbá ẹ fúnra tó bá jọmọ yín ńkọ́ ọmọ yín dé láti skul ẹ̀yin ò sí inú ilé ọmọ Fúlàní yẹn dẹ̀ ti rìn àwọn pípù kò sí àrà tí wọn ò lè dá àwọn tó nílò ẹ̀yà ara èèyàn wọ́n lè rán wọn pé ẹ bá wa gẹ̀ẹ́tì èèyàn ẹ bá wa pààyàn wá kán fún wọn ní 20,000 owó ńlá ó máa dàbẹ́ ni pé wọ́n gbé millions fún wọn ni wọn ò mọ anything ẹ̀mí ò jọ wọ́n lójú ṣùgbọ́n torí pé yín fúnra yín ládùúgbò ẹ pera yín ní landlord association ọ̀rọ̀ ò jọ yín lójú ẹ ní ìfúnra ẹ ní àkíyèsí ẹ ṣí street yín lẹ̀ anyhow àwọn pípù yìí dẹ̀ ń wọlé ọmọ yín dé ẹ̀yin ò sí nílé àwọn dẹ̀ ń wáyàn tán fẹ́ pa wọ́n dẹ̀ ti fún wọn ní 20,000 tàbí 30,000 pé tán bá rórí gbé wá tàbí tán rẹ́sẹ̀ gbé wá tàbí tán rí nǹkan ọmọkùnrin fáwá tàbí tán rí ọmú obìnrin fáwá oyè báyìí la máa fún ẹ tàbí tán ti fún a sáré mú ọmọ yín ayin lọ́rùn lójú àwọn tó dẹ̀ kọjá tí wọ́n rí wọ́n á rí bí ẹni tó ń ṣa irin tó ń ṣa agolo kiri àdúgbò ìtẹ̀yìn máa rò pó jẹ́ nìyẹn àrà táwọn dẹ̀ fẹ́ dá ìtú tán fẹ́ pa ẹ̀yin ò mọ̀ there are many damages tó wà lọ́wọ́ àwọn ará bí ìtẹ̀yìn fúnra yín torí pé ẹ̀ kíyèsára damages yẹn pọ̀ ẹ̀yin lẹ ò fúnra bàbá yẹn ti kẹ̀kẹ́ yẹn àṣírí dẹ̀ tú wọ́n bá odindi ọmọ skul ní inú kẹ̀kẹ́ tó ti kú ó kó irin lé lórí ó kó lé mọ́lẹ̀ ẹni tó mú yẹn dẹ̀ mú ó sá pààrà ìyẹn lé pé ibo ta ló fẹ́ kó bá wọ́n wá sá lọ wọ́n wá sọ pé ọwọ́ òun náà ti bòkú ọmọ Yorùbá ẹ fúnra. ọmọ Yorùbá ẹ fúnra máa máa sọ eléyìí máa máa tẹnumọ́ fún yín torí pé kí ni iṣu atẹnumọ́ràn kì í jóná. There was a time mo ṣe fídíò yẹn mo gbé jáde nínú Facebook gbá mi ní sanction wọ́n suspend mi fún odindi oṣù kan pé mo ṣe gbé fídíò yẹn wá kí dẹ̀ ní fídíò ọ̀hún wọ́n máa ọmọ Fúlàní yẹn ó ti wọ inú ilé ó já àwọn èèyàn rí ojú àwọn èèyàn ló ṣe kọjá ó lu kíní irin yẹn ó lù ó ń kọjá ó ń ṣa àwọn agolo ó dẹ̀ lọ àwọn èèyàn ò dẹ̀ fúnra nígbà tó débi tó ti fẹ́ ṣe iṣẹ́ tó fẹ́ ṣe ó já bọ́gláàrì ó wọnú ilé ẹ sọ fún mi tí irú ẹ̀yẹn bá bọ́mọ kékeré nínú ilé bóyá ẹni tó lọ ọmọ kàn tẹ ọmọ yẹn sí ilé pé kó máa sùn kóun sáré lọ ṣe nǹkan ó dẹ̀ já bọ́gláàrì yẹn wọnú ilé ta ló mọ àrà tó máa dá fún irú ọmọ yẹn.
This is what the Yoruba will not do. Kì í ṣe tó pé mo jọ ọmọ Yorùbá ó hard kẹtọ ọmọ èmi ò tiẹ̀ tí ìbá pàdé pé mo rọmọ Yorùbá tó ń ṣá irin tó ń wa kẹ̀kẹ́ tó ń ṣá irin mi ò tí ìbá pàdé. Tẹ́ ẹ bá rí ọmọ tó pé òun lọ ara ẹ̀ lọ́mọ Yorùbá fún yín tó ń sọ Yorùbá tó dẹ̀ ti kẹ̀kẹ́ tó ń wa irin irọ́ ló pa ọmọ Fúlàní tán bí síbi ni tó dẹ̀ ti gbédè Yorùbá. Ó wọbẹ̀ ó já bọ́gláàrì ó kó gbogbo ẹrù ó gbé TV ó gbé àwọn pọ́ọ̀tù tán fi ń so oúnjẹ ó kó àwọn many things. Wọ́n wá mú mo débẹ̀ mo ṣe fídíò wọ́n ti ń nà wọ́n ti ń lù ú tó wá ṣe fídíò mo ṣe fídíò yẹn mo post yẹn ńgbà yẹn àwọn Facebook wọ́n fún mi ní suspension àtìgbà yẹn ni ó jẹ́ àìmọye irú ẹ̀ táwa ti rí. Eléyìí báyìí àwọn èèyàn tún ti wá fúnra wọn rí pé ọgbọ́n táwọn pípù yìí ẹ̀ẹ̀kan dédé máa rìn lọ bí eléyìí ẹ̀ẹ̀kan dédé rí ibi tó yẹ pé ó free tó jẹ́ pé ó yẹ káwọn ọmọ Yorùbá lò bẹ̀ kẹ́yìn fúnra yín lò ó fún àǹfààní ara yín. Ó dáa kí ni ká ti pèlè ìṣiṣẹ́ ká sọ pé torí àwọn kan sọ pé ojo ni Yorùbá ọ̀lẹ ni Yorùbá pé wọn ò rẹ́dí àti ṣiṣẹ́ ṣé ká sọ pé Yorùbá ò rẹ́dí àti ṣiṣẹ́ lóòótọ́ ni torí àyè á wà ńlẹ̀ tàbí yìí Yorùbá gan lẹ̀ dá torí ó ṣeé ṣe kí Yorùbá wá bá yín pé èèyàn dá ibi fún wa ká máa tó oúnjẹ ńbẹ̀ tàbí ká máa ta nǹkan ńbẹ̀ kẹ́yìn burúkú wọ̀nyí kẹ́ẹ̀kọ́ kẹ́ má fẹ́ fún wọn Fúlàní awádìí ẹ̀dẹ̀ fún wọn. Mo ń sọ eléyìí fún yín ni kẹ́ ẹ bá lè mọ̀ yín pé ewu ń bẹ lóko ló ń gẹ́. Ẹ rí wọn wọ́n wá tò belebelebelebelebele wọ́n tò lé ní èjì ẹ̀ta ẹ̀rin kẹ́ ẹ tó ṣe níbi tó súnmọ́ ọ̀dọ̀ mi lọ́wọ́lọ́wọ́ yìí tó súnmọ́ bẹ̀ wọ́n ti sọ bẹ̀ di junction wọn láàárín oṣù kan wọ́n tún ti extend àwọn míì tún ti súnmọ́ pàṣàlẹ̀ wọ́n tún ti wà lápàṣàlẹ̀ àwọn tó wà lókè wà ń bẹ̀ àwọn míì tún ti súnmọ́ sàlẹ̀ wọ́n ti hun bọ́n ṣe máa ń hun ẹni wọ́n ti hun wọ́n ti ṣe gbogbo bẹ̀ ní ibẹ̀ àwọn tó ń sun bẹ̀ kì í ṣe kékeré. Ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ ìjọba ó wà lọ́wọ́ local government chairman ó wà lọ́wọ́ ẹ̀yin landlord association ó wà lọ́wọ́ ẹ̀yin ọ̀dọ́ adẹ̀ ń sọ ilé ìfún yẹn tó bá létí kó gbọ́ ńgbà tọ́rọ̀ bá máa délẹ̀ ẹ wà máa rántí fídíò tá a ṣe ń jọ náà lọ a máa gbé jáde fún yín torí kò ní pa mí yóò jọ sojú wa ni. Àjọṣojú yín ni aṣojú yín aṣojú mi aṣojú gbogbo wa. Ṣùgbọ́n tí ẹ̀yin landlord association tẹ́ bá kóra jọ tẹ́ ẹ lọ bá wọn wípé ẹ wá kò sáàyè fún yín láti dúró síbí ẹ palẹ̀ ẹrù yín mọ́ ẹ kọjá sí ṣáṣá ẹni bá fẹ́ ra fúrùtù kó lọ ṣáṣá lọ rà á ẹni bá fẹ́ ra ẹ̀wà kó lọ sọ́jà ìdí nìyẹn tó ṣe ń ní ọjà àwọn ará bí ò lè sọ gbogbo everywhere di ìsọ̀ mọ́ wa lọ́wọ́ kí gbogbo ẹ̀yin youth ẹ̀yin landlord association kẹ́ẹ̀dẹ̀ la ojú yín kẹ́ẹ̀dẹ̀ máa wòran. Oh God ṣé ẹ rí tí mò ń sọ fún yín kò jọ yín lójú ó mà ṣe o Yorùbá àánú ṣe mí torí pé kí ni nígbò bá délẹ̀ tán ẹ ní sọ pé pariwo èmi sọ mo ké níwọ̀nba tí mo mọ̀ ń ké mo kékékéké ẹlẹ̀ mi lórúkọ àwọn kan ní mo wà tribalistic àwọn kan ní mo pé bí ló ń pa mí àwọn kan ní màdàrú ní oríṣiríṣi orúkọ lẹ kúkú pọmọ lúkà kò kan yé tí mo ti kíní kan ni mo ṣáàmọ̀ tó dá mi lójú ni pé àtọ̀tún mi àtòsí mi Yorùbá ni mí pọ́nbélé ìsìn ní la ojú mi lẹ̀ kí ibi kó fẹ́ dé bá ìran Yorùbá kí n má sọ̀rọ̀ ṣáà ni ẹnìkan ò ní pohùn má gogo mi lẹ́nu kí n tó wá máa lọ ṣé mọ̀ ipá àwọn Fúlàní ṣé Fúlàní yìí wọ́n wá àtàkì ilé bàbá Akíntóyè Ládó Èkìtì ní immediately tí wọ́n parí ṣíṣe I think ọjọ́ Saturday ta ló tán iṣẹ́ mọ̀ ṣá ẹ mọ̀ èyí tẹ́ ń pè mí tẹ́ ń béèrè bàbá
àlàáfíà ni bàbá wà, wọn ò rí kankan ṣe fún bàbá, wọn ò rí bàbá ò sínú ibi tí wọ́n wà, àwọn rò pé ibẹ̀ ni bàbá Akíntóyè wà ní, ìdí tí wọ́n fi wá ṣàkọlù síbẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run ò pa, talalágbára tó lè pa, ẹni tọ́lọ́run ò mú, talalágbára tó fẹ́ mú. Ìwọ tọ́lọ́run bá ṣe tán tọ́lọ́run fẹ́ mú tó dẹ̀ pera ẹni alágbára, Ọlọ́run á wá jẹ́wọ́ fún ẹni tí ò wá lágbára láwá mú ìwọ tó pera ẹ lálágbára. Òun náà fi sọ pé Ọlọ́run á máa fi òpè á máa fi dààmú ọlọ́gbọ́n. Òun lọ̀rọ̀ bàbá Akíntóyè, ẹni tọ́lọ́run ò pa ni, ẹni tọ́lọ́run ò mú ni, tẹ́yìn kan lẹ fẹ́ mú, tẹ́yìn kan lẹ fẹ́ pa. Wọ́n àtàkì ilé bàbá lóòótọ́, ṣùgbọ́n wọn ò rí kankan ṣe fún Professor Banji Akíntóyè, torí pé kí ni, aláàánú ìran ọmọ Yorùbá ni. Ìran Yorùbá yìí dẹ̀ jẹ́ ìran tọ́lọ́run fẹ́ràn jù ní gbogbo àgbáyé, ṣùgbọ́n ìran Yorùbá gan ní gbogbo àgbáyé, àwọn gan ni wọn ò wá dí, àwọn ní ìran tí ò fẹ́ràn ara wọn tó ní gbogbo àgbáyé. Àwọn ní ìran tọ́lọ́run fẹ́ràn jù, àwọn tó ní ìran tí ò fẹ́ràn ara wọn tó ní gbogbo àgbáláyé. Àwọn ni. Ṣùgbọ́n Ọlọ́run fúnra ẹ̀ tó pe bàbá Akíntóyè tó fi iṣẹ́ rán, Ọlọ́run tó pe Sunday ọmọ Adéyẹmọ tó fi iṣẹ́ rán, ó mọ tó rí, ó mọ ìdí tó rí tó fi gbé iṣẹ́ yìí tó fi gbélé wọn lọ́wọ́ pé ó yá, ẹ tẹ̀síwájú nínú iṣẹ́ yìí. Kò dẹ̀ fi wọ́n lẹ̀, torí tó bá yẹ pé Ọlọ́run kúrò lẹ́yìn wọn ni, ta ni Sunday ọmọ Adéyẹmọ, ta ni Ìgbòho, tí wọn ò ti ní mú tipẹ́tipẹ́, tí wọn ò ti ní pa sọnù tipẹ́tipẹ́, tí wọn ò ti ní rẹ́yìn ẹ̀, ta ni bàbá Akíntóyè, agbára wo ni bàbá ní? Ṣùgbọ́n Ọlọ́run ò fi wọ́n lẹ̀ nítorí pé kí ni, iṣẹ́ tọ́lọ́run gbélé wọn lọ́wọ́ wọn ò tí ì conclude, wọ́n yìí ń báṣẹ́ lọ. Èmi bẹ̀yìn ọmọ Yorùbá ni, ẹ jí gírí, ẹ ta gírí, ẹ má sùn, ẹ má wòran, torí pé kí ni, ihun tó wà nílẹ̀ yìí tẹ́ ẹ bá sùn wàhálà ń bọ̀. Àwọn pípù yìí ti mọ gbogbo ibi tágbára yín wà, ibi tẹ́yìn gan ò mọ̀ yín pé ẹ ní àwọn ìṣẹ̀ṣe sí. Ibi míì wà tó jẹ́ pé àwọn irúnmọlẹ̀, àwọn àjọ̀nú ojúbọ ni, tí ò yẹ kájèjì débẹ̀, torí pẹ̀yìn Yorùbá ẹ kíyèsí, ẹ káràmọ́sìkí, ẹ káràmọ́sìkí, ẹ wọ bẹ̀. Fún ìdí yẹn ńkọ́, àwọn àjèjì wọ inú bẹ̀, wọ́n bà gbogbo ẹ̀ ń jẹ́ fún yín. Tásìkò bá wá tó tí wàhálà bẹ́, àwọn láwa máa mú yín, tó a máa kó àwọn èèyàn wọn, tó a máa kó wọn wọ gbogbo street tẹ́yìn gan ò mọ̀, tẹ́ ẹ̀ mọ ìrìn ẹ̀. Àwọn Fúlàní tó jẹ́ àjèjì wọ́n mọ bẹ̀ jù yín lọ. Mo mọ tí mo sọ, ọ̀rọ̀ mi dẹ̀ yé mi o, tí ò bá yé yín ó yé mi. Ọlọ́rọ̀ lọ̀rọ̀ ń yé, ní tí mò ń sọ yé mi. Ọmọ tuntun tó ń ṣe àántàtà ń ta, ọmọ tó ń sọ. Ọmọ tuntun tó ń ṣe táǹtà ọ̀rọ̀ tó ń sọ yé, tí ò bá yé ẹ̀yin ó lọ́rọ̀ tèmi, tí mò ń sọ yé mi ò bí ò yé yín. Mo dẹ̀ mọ̀ pé ọlọ́gbọ́n ló máa yé. Tọ́mọ tuntun bá ṣe ń tà tó ọlọ́gbọ́n tó bá ní, tó wà intelligent, á farabalẹ̀, á wọ ọmọ yẹn, á mọ tó sọ. Òun náà fi ní ọlọ́gbọ́n ló máa yé, àwọn ọ̀mọ̀ràn ló máa mọ ìdí ẹ̀. Òun ni mo ṣe ń tẹnu mọ́ fún yín pé àwọn pípù yìí, ẹ̀yin láńlọ́ọ̀dù àdúgbò, landlord association, ẹ tètè kóra yín jọ, anywhere tẹ́ bá ti rí àwọn pípù yẹn, sọ fún wọn pé kán sá. Àtàwọn tó ń ṣa irin kiri àdúgbò, àtàwọn tó ń gbé ìsọ̀ sí àwọn junction àdúgbò, ẹ tètè lé wọn. Wọ́n ní mission o, ẹ sọ fún wọn kán tètè jìrìn jìnnà, wọ́n ní mission o. Mo sọ tèmi fún yín, ẹ̀yin lẹ gbọ́ o. Wọ́n ní mission o. Ọmọlúkà ń tẹnu mọ́, mo sọ tèmi o. Wọ́n ní, kí ni mo pè? Wọ́n ní mission. Fúlàní tí ò gun ọ̀kadà rí, tí tírélà gbédé, tó ń dẹ̀ gbọ́ ọ̀kadà lé lọ́wọ́, dẹ̀ kì mọ́lẹ̀, kò mọ anywhere. Tó o bá ti ń bọ́ sórí machine ọ̀kadà,
àwọn ọmọ Yorùbá wọ́n ní ọ̀kadà Fúlàní wọ́n ló ṣìpù ju ọ̀kadà ọmọ Yorùbá. Ìdí tí mo fi sọ ọ̀rọ̀ yìí, mo ti fi ìgbà kan pariwo wípé ẹ má gun ọ̀kadà wọn mọ́. Nọ́mbà wọ́n àwọn ọmọ ọ̀kadà ń gùn, wọ́n á gbé ẹ̀fúrúrú ibi tí ò ti yẹ kán sá sẹ́nu mọ́tò, wọ́n á kàn sá yárárárá, wọ́n á yà sẹ́nu mọ́tò, á kù díẹ̀ kan pa ẹ́ sọnù. Wọ́n ọmọ ọ̀kadà gùn. Nọ́mbà 2, ọ̀kadà tó ń gùn yẹn ó ní ìdí tí wọ́n fi ń gùn. Wọ́n fi ń ṣe surveillance ni, wọ́n fi ń mọ àdúgbò ni. Wàá pé bíbí ìfọlọ́kadà á máa sọ fún ẹ pé ṣé you know the place. Òun ò mọ̀ o, kò mọ̀, á máa béèrè lọ́wọ́ ẹ pé ṣé wọ́n mọ̀ bẹ́ẹ̀. Tó bá ti lóò mọ̀ bẹ́ẹ̀, á ní kò níṣó, á gbé ẹ débẹ̀. Ó tún ti mọ̀ bẹ́ẹ̀ nìyẹn tó bá ti gbé ẹ débẹ̀. Bóyá òun lọ sí Alákìjà, á ní ó yá gbé mi lọ sí Alákìjà. Ìwọ ti sọ fún pé ó yá ọ̀kadà gbé mi, carry me go Alákìjà. Á sọ fún ẹ pé you know the place. Say you know I'm the place. Wàá wá sọ fún pé yes, á ní ó yá enter Agogo. Ìwọ náà bẹ́ sórí ọ̀kadà. Kò mọ Alákìjà, kò mọ bí tán pè bẹ́ẹ̀. Nítorí pé wọ́n mọ̀, wàá bẹ́ sórí machine, á máa gbé ẹ lọ. Ìwọ ni wàá tún júwe ọ̀nà fún. Tó bá ti débẹ̀, ó ti note ẹ down pé ibi ni wọ́n ń pè l'Alákìjà. Torí ọ̀la tí signal bá dé tán sọ fún ẹ pé ẹ lọ sí Alákìjà, ẹ lọ dára. Kò ní sí pé àwọn ò mọ̀ bẹ́ẹ̀. Ó ti mọ̀ náà nìyẹn. Ẹ̀yin lẹ́dẹ̀ fi wọ́n mọ̀nà. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀. Mo wá pariwo síta, mo ní ẹ má gun ọ̀kadà àwọn pípù yìí mọ́, ẹ fi wọ́n lẹ̀. Wọ́n lọ́kadà wọn chíìpù ju ti Yorùbá, kò sí wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló ti kán lápá. Tí Fúlàní ti gbé sẹ́nu tírélà tó ti kán lápá dànù. Tí Fúlàní ti gbé sẹ́nu mọ́tò ńláńlá. Ìmí yìí ti dèrò ọ̀run ọ̀sán gangan, ó kú ni. Ìmí ò lè la títí táyà fi parẹ́, kò lẹ́sẹ̀ mọ́, ẹsẹ̀ yẹn ti condemn. Ẹ̀yin lẹ́lẹ́ ní gbọ́. Èmi dẹ̀ rèé, màmá tẹnumọ́ ogun àsọtẹ́lẹ̀ ní kì í parọ́ tó bá gbọ́n. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń pariwo Ọmọlúkà bàbá ṣèkínní kan. Láìpẹ́ màá dọ̀dọ̀ bàbá Akíntóyè. Ní àìpẹ́ yìí, ẹ máa rí mi lẹ́gbẹ̀ẹ́ bàbá tí màá fi fídíò hàn yín pé tó àlàáfíà ni bàbá wà, bàbá rèé o. Kódà màá tún dọ̀dọ̀ Àdìsá ọmọ Adéyẹmọ. Òòṣà fúnra rẹ̀, bá mi òòṣà. Ó gbé fún yín. Kábíyèsí ti wà. Màá tún dọ́dọ̀ wọn, màá tún ṣe fídíò. Ọmọlúkà mo tún ti dé sọ́dọ̀ bá mi òòṣà. Ẹ tún rí mi bẹ́ẹ̀. Kò ní bàjẹ́ fún àwa lágbára Olódùmarè. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín, ẹ̀yin èèyàn wa káàkiri àgbáńlá ayé níbikíbi tẹ́ bá wà, tẹ́ bá lórí ọ̀fẹ́ láti send message sáwọn láńlọ́ọ̀dù àdúgbò yín níbi tẹ́ kọ́lé dà sí tàbí tẹ́ láwọn èèyàn dà sí, ẹ sọ fún wọn kó má gba àwọn pípọ̀ yìí láyè kan wọ inú ọgbà yín mọ́. Tó bá di kànáńgídá ní ọjọ́ environmental tí wọ́n ń ṣe environmental, tẹ́ bá ti ṣe àwọn ibi tó yẹ kán ṣe, tẹ́ ti ṣe pàdé, ẹ bọ́ síta àwọn irin tó bá yẹ kẹ́ ẹ ṣà sílẹ̀, ẹ tà á, kẹ́ ẹ kówó ẹ̀ sápò ẹgbẹ́. Instead tí wọ́n á máa wábẹ̀ wá máa ṣà yẹn, kì í ṣe torí pé ẹ ní ìdí owó ẹ̀bọ̀, torí pé ẹ fẹ́ kán wá. Tó bá dẹ̀ wá di pé bóyá irin wá ń pọ̀ jù nílẹ̀, ẹ̀yin ẹ fúnra ara yín ẹ lọ ṣà, ó ní ọgbọ́n tó fi ń ṣe, ẹ wá magnet ẹ máa fi mú wá, ẹ ṣàjọ. Tẹ́ bá ṣàjọ, ẹ pé wọ́n wá kán wá rà lódindi kan kó lọ. Owó ẹ kó sápò ẹgbẹ́ àdúgbò, ẹ rí lò. Ẹ má fún wọn láyè kán wọ inú àdúgbò mọ́. Tẹ́ bá dẹ̀ ti rí wọn lẹ́nu bèbè àdúgbò, ẹ lé wọn tèfètèfè. Ẹ lé wọn. I say ẹ lé wọn. Ara àpẹẹrẹ ibà yẹn ni o, so ẹ má bínú. Ẹ lé wọn tèfètèfè, mi mo rí yẹn kọ́ mọ́. Ẹ lé wọn gidi. Torí pé kí ni, fún àǹfààní ẹ, fún àǹfààní mi lélẹ́yìí tí mò ń sọ yìí. Níbi tí ìran Yorùbá tí a jẹ́ ìkàndé, kò sí àdúgbò, kò sí ìlú, kò sí ìpínlẹ̀ tí wàá dé tó ní bá ẹni tó jẹ́ ìyẹn, tí wù ní bá ẹni tó fi ọ̀nà kan tàbí kejì tẹ́ fi relate. O lè má wàá mọ̀ pé èèyàn ẹni, bọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí, tẹ́ bẹ̀rẹ̀ sí ní wádìí bo ni ẹ kẹrẹkẹrẹ, ẹ discover ìpè lọ́nà kan tàbí kejì ẹ family. Ẹ rí pé family.
So therefore ní ilẹ̀ Yorùbá ìkan ni gbogbo wa o. Ẹ gbọ́, ìkan báyìí ni gbogbo wa o. Mo ń tẹnumọ́ fún yín. Ẹni tó bá létí kó gbọ́ ohun tẹ́mi sọ. Ọmọlúkà ni mò ń jẹ́ o. Ẹ pín ètò yìí o. Ọ̀nà táwọn pípù yìí ń gbà wọlé, wọ́n ń ṣa irin ládùúgbò. Ẹ̀yin láńlọ́ọ̀dù àdúgbò ẹ lọ fòpin sí i. Wọ́n ń ta fúrùtù ní junction tán wá ti bẹ̀ ń jẹun tán ń pààkì ọ̀kadà síbẹ̀ tán fẹ́ sọ bẹ̀ dílé wọn. Ẹ lé wọn. Ẹ bá mi pín prógráàmù yìí, kò ní bàjẹ́ fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ dúró tì mí. Àánú Ọlọ́run ò ní ká kúrò láyé yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo appreciate yín. Ọ̀la ni kẹ́ tún jẹ́ ká pàdé bí ògo ti ń jẹ́ tọ́lọ́run. Láìpẹ́ láì jìnà ẹ máa rí mi pẹ̀lú olóyè, ẹ máa rí mi pẹ̀lú bàbá Akíntóyè. Ìyẹn ni pé a máa na ẹsẹ̀ wọ mo fẹ́ travel out. Ó ti yé yín, mo fẹ́ travel out. Mo fẹ́ travel lọ sí Benin Republic. So màá lọ wo bàbá àti olóyè kẹ́ ẹ lè rí pé àlàáfíà náà wà. Ilé ìtàn ti ṣiṣẹ́ tán ni bàbá ti padà sí Benin Republic, tán ti padà sọ́hùn. Àwa la wà ń bí, kò síbi táwa ń sá lọ. So ilé ni ilé tíá, nǹkan wa ni, kò síbi táwa ń lọ. Bó ṣe jẹ́ nìyẹn yẹn olóríire. Ó yá bá mi kọ́ ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ jáde. Má jò pẹ́. Àwọn èèyàn wa ní ká má jẹ́ kí program wa gùn jù. Òun ni mo ṣe rọra tètè short ẹ̀ sí 40 minutes sí 47. Ó pẹ́ wájú báyìí 50 minutes ẹ jọ̀ọ́. Jésù Olúwa wa, àmín. Ó yá kọ́ tiẹ̀ jáde ìbùkún ní forílẹ̀-èdè Yorùbá. Ó yá má jò pẹ́ o.